adúpẹ́ fún Ọlọ́run lọ́ọ̀bá tí ó sọ wá di Jímọ̀ tòní ẹnìgbọ́n mẹ́lá pẹ̀lé a sí àsàlátù fún Ànábì sallallahu alaihi wasallam Allahumma salli ala Muhammadin wa sallim. Ètò jẹ́ sókí ọ̀rọ̀ tí a mẹ́nu bà nínú kọ́tùbà tá a kàdédè lábáwá ìwọ̀n mọ̀yá mi àwọn bàbá wa Sheikh Abubakar Muhammad rahimahullah ta'ala wọ́n mọ́ tí a bá ń túmọ̀ àyà kan náà Al-Qur'ani tí wọ́n mọ̀ jẹ́ bí èèmọ̀ tí wọ́n kọ́kọ́ bẹ́ẹ̀ tí ń túmọ̀ àyà yìí àmọ́ tí ìbá lọ wádìí tó bá fẹ́ mọ̀ tí ó ń tú yóò lọ ka Suratu Tawbah fún ọlọ́kan Suratu Tawbah àyà 17 yóò yẹ sí ìtí ń túmọ̀ àbájá níbi ọ̀rọ̀ tó wọ́n sọ pé wa idha dhakarta rabbaka fil Qur'ani wahdahu wallaw ala adbarihim nufura wa idha dhakarta rabbaka fil Qur'ani wahdahu tí àfà àbílẹ̀ máàmù tó bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ bá kà fún tó gbọ́ gbólóhùn la ilaha illallah tó gbọ́ tọmọ̀ túmọ̀ rẹ̀ tó bá gbọ́ kí ló ṣe wọ́n pé wallaw ala adbarihim nufura yóò mọ̀ ọkọ̀ máa sí yóò tilẹ̀ pàpá yóò pè yín jẹ́mọ́ ìgbà kọ́rọ̀ yín o wọ́n sára máa sí o kí ló fà lè yìí ẹ pè bóòrò tí àwọn tẹ́lọ̀ ń bá wí sáwọn ló ń tọ̀hún bí wọ́n fẹ́ mọ̀túnmọ̀ tí ń wí wọ́n lọ kọ́ Suratu Tawbah yóò yẹ sí pé in tí ó túmọ̀ oníwájú wọ́n náà wo mọ́sáàsí kèésílé ẹlẹ́bọ kèésílé olóòsà kèésílé àfá ọlọ́pẹ̀lẹ̀ kèésílé lè máa mú oníṣẹ́rẹ́ kèésílé àfá alágbèkọ́ tí ó máa so ògùn kọ́ tí ó máa nǹkan mí ìjò ògùn lọ àtẹ́lẹ́bọ àfá àti ń gbé lòdí òru tí ń gbẹ́bọ kèésára mọ́sáàsí kúrò kí bá máa náwó fún mọ́sáàsí yá máa ṣe kíní kan ọ̀nà yẹn lọ Mọ́kà ní àlùkò àti tásí lọ pé wọ́n ṣe ní Ọlọ́run ẹni àmójìnà sí mọ́sáàsì náà nítorí tí wọ́n àwọn ẹni alákòóbá ni wọ́n ṣe tí èèyàn máa sún mọ́ wọn gbọ́dọ̀ súnmọ́ dé Ọlọ́run kí lọ́lọ́ bá sọ fánù kan Suratu Tawbah lọ́wọ́ sọ wípé ma kana lil mushrikina an ya'muru masajidallahi shahidina ala anfusihim bil kufr ulaika habitat a'maluhum wa fin nari hum khalidun innama ya'muru masajidallahi man amana billahi wal yawmil akhir wa aqama as-salata wa ata az-zakata wa lam yakhsha illa Allah ẹwọ́sẹ́ pàṣà ulaika yakunu minal muhtadin Al-Qur'ani fẹ́ sọ fún wa kí mi àtẹ̀wọ́ kájọ mọ́pò tá a mú ìwọ lè máa mú tó fẹ́ fi tipátipá jẹ ìmáàmù mọ́sáàsí kó lè bá mọ́pò tó mú torí pẹ́lẹ̀ omi ọ̀jẹ̀ lè máa mú ẹ̀mí ó sì máa lọ ma kana lil mushrikina sára mọ́sáàsí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkà fẹ́ tirẹ̀ báwọn jàmáà lọ́rùn ní ẹlẹ́bọ ní ọ̀ ẹni tí a máa mú jẹ́ tí a máa lẹ́kọ̀ọ́ pé kó máa sí wá ẹsẹ̀ ni Ọlọ́run ò ní ọ̀ Al-Qur'an sọ pé ma kana lil mushrikina èèwọ̀ ni ẹ̀yin tẹ́ jẹ́ mùmínì ojú ò tí ẹ̀ tì yín ma kana lil mushrikina kọ̀tọ̀ fẹ́ tó bá já àṣẹbọ èèyàn kọ̀tọ̀ fọ́sẹ̀ bọ èèyàn kọ̀tọ̀ fẹ́ àfọ́nsẹ́rẹ́ àfọ́ ọlọ́pẹ̀lẹ̀ àfọ́ olóńdè kọ̀tọ̀ sí wọn an ya'muru masajidallahi pátápá àwọn máa sábàgà gàǹgà mọ́sáàsì àwọn ọpọ̀n fẹ́ jẹlẹ̀ máàmù àwọn ọpọ̀n fẹ́ jẹ alága mọ́sáàsí àní ọfẹ́ máa rí síbẹ̀ tó mọ́sáàsí ń lọ ẹ̀lẹ́ jìnà ní ma kana lil mushrikina an ya'muru masajidallahi shahidina ala anfusihim bil kufr ó sì jẹ́ pé ó ti dá ǹgẹ́ lójú pé kọ̀nfàmù ní ọ̀sẹ̀ bọ́ lòun ó dá ǹgẹ́ lójú ó dáwọn àjẹmọ́ lójú pé àfáà yìí kìí ṣe ní Ọlọ́run ọ̀sẹ̀ bọ́ ní kí ló á kù á sì máa lẹ́mìí kó tó wà mọ́sáàsí ẹlẹ́ ma kana lil mushrikina an ya'muru masajidallahi shahidina ala anfusihim bil kufr ẹ má jẹ́ kírù wọn dún mọ́sáàsí bàbá àsàlẹ̀ mọ́sáàsí tọ́jọ́ pàláwo ní olóòsà ní ma kana lil mushrikina an ya'muru masajidallahi mùsùlùmí ti jú Ọlọ́run Al-Qur'ani ní ẹlẹ́ ẹkú òun ẹsẹ̀ ní mọ́sáàsí bímbá àwọn ẹ̀dá àwí nǹkan ó ní pé shahidina ala anfusihim bil kufri ó ti yí àwọn gan pípa àwọn ẹsẹ̀ ní Ọlọ́run ẹ̀yin gan sì mọ̀ pé ẹlẹ́bọ ni wọ́n ẹ̀sùn tó mọ̀ sún ọmọ ara yín alákòóbá ni wọ́n kò bá yìí ọ̀rọ̀ ní tí ìtọ́rọ̀ wọ́n pẹ́ àmọ́ ní sọ́sọ́ ìsinmi mi ń kàn lóògùn wọ́n àwọn ẹ̀sàrà yín ẹlẹ́ wọ́n tó di kí wọ́n máa kó tí ọ̀daràn yìí ẹ ti lé apẹ́ yìí sí yẹ̀wò ẹ máa lọ dí òsà ẹsẹ̀ ni Ọlọ́run
ẹ̀rù ta ló sọ léyìí ọ̀rọ̀ lè bàbá mi níbí ẹgbọ́n ọlọ́run ni ṣáàìdínà aláwọ̀ fún sí kófòrò ọ̀láìkà ń ta fi lẹ́ sọ́rọ̀ ń bí ọ̀rọ̀ àwọn ẹni wọ́n pa àkóbá yìí iṣẹ́ tí wọ́n ṣe wọn kọ́ lérè jẹ́ lásán náà ọ̀láìkà abitọ́ tí a máa lòun wọ́n kọ́ ti ṣòfò iṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ wọn ti bàjẹ́ ọmọ náà yẹn lọ Mọ́kà lámọ́rí ọlọ́run kiri lọ Mọ́kà kódà mọ́tò kí lára fún ìlẹ̀mọ́mù kódà ọ̀rọ̀ kiri kan fún àníkúrà ní pé abitọ́ tí a máa lòun àṣedànù ní tí a jẹ́ kálá ṣedànù wọ́n máa wá kún mọ́sálásí wọ́n fi náà rẹ̀ ó mú kọ́ọ̀lì ó ń kú báyìí kí ló kù iná rẹ̀ sí ẹ̀ tá ló sọ léyìí Kùránì ló tọ́ sí rí ẹmọ ìyá mi ẹ mọ́ sọ ẹláwo mọ́ mọ́sálásí àwọn àfẹ́ olóògùn àwọn lè máa mú tẹ́ tí bá ti pàá jẹmọ ìmọ̀mú pẹ́ àsáfẹ́ jẹ́ ni bíbẹ́ ẹ̀kọ́ ẹ̀mí ọmọ lọ ṣá ìdínà aláwọ̀ fún sí ń bèèrè kó fúrì wọ́n ti gbà pé kèfèrí làwọn gan kí lè fẹ́ tún yàn lè mọ́mù sí ìwọ́n náà tó wá fẹ́ máa kírun lẹ́yìn wọn kí ló fẹ́ kírun lẹ́yìn lè mọ́mù ẹlẹ́bọ sí tọ́ wá bí Ọlọ́run ti gbàdúrà rẹ tọ́lọ́wọ́ ti gbànú rẹ ò láìka abẹ tó ṣe àmọ́ lòun ẹni tó lọ ní gbànú rẹ tẹ́tọ́ fẹ́ máa kírun lẹ́yìn rẹ ó sọ máa ṣàṣedànù bí abìtọ́ tí àmọ́ lòun aláṣedànù ni wọ́n ò ní dáadáa tọ́lọ́wọ́ fún wọn wọ́n fi náà rẹ̀ ó mọ̀ kọ́ lè dùn tí a bá kú lórí ẹbọ tí ó ń ṣe iná retí wọn ẹmọ yá mi Kùránì sọ léyìí ó wá fẹ́ sọ̀dọ̀ kejì fa ó ní pé innama ya'muru masajida Allahi man amana billahi wal yawmil akhiri wa aqama as-salata wa ata az-zakata wa lam yakhsha ẹgbẹ́sẹ́ ibi ọ̀pọ̀lọpọ̀ àfáà àti rẹ́bọ́nu o ibi tẹ́mi àti ẹ́ káàtì ní wàhálà nu o kọ́lọ̀ ó tó àṣẹ o ẹgbẹ́sẹ́ ó ní pé innama ya'muru masajida Allahi ẹ̀ntẹ́ kàkàrà mọ́sáàsí tí ó pè àdàmọ́rí àmàṣàlá jẹmọ́ mọ́sáàsí wa ní eléyìí ìmáàmù mọ́sáàsí wa ní bàbá sàlẹ̀ mọ́sáàsí wa léléyìí àjọ ń kírun ni àjọ ń tún mọ́sáàsí ṣe ni àjọ ń ṣe ìgbárùkù tí sí Ọlọ́run ní innama ya'muru masajida Allahi man amana billahi o ẹni ó bá gbọ́ Ọlọ́run gbọ́ òun lákàkún jẹmọ́ mọ́sáàsí òun lákàkún mọ́ọ̀mù gidi tó jẹ́ fọ́lọ́run tí èsà mọ́ọ̀mù tí wọ́n fi tipátipá jẹ mọ́ọ̀mù tí ń de oúnjẹ Al-Qur'an ti sọ wọ́n lè ń tààkà kún ara masálásí tó jára abẹ̀ lọ́dọ̀ Ọlọ́run man amana billahi ẹgbẹ́ gbọ́lọ́n gbọ́ kí ó tún ṣe wal yawmil akhir yóò tàí pé tún ṣiṣẹ́ rẹ̀ tó gbà péjọ kan Ọlọ́run ọba yóò ṣèṣirò sẹ́fọ́ ohun ni máa mọ̀tọ̀ Ọlọ́run ó ti ṣáájú táwọn yòókù tí ń bẹ̀rẹ̀ yìí rẹ̀ ó fi là man amana billahi wal yawmil akhir wa aqama as-salah kìí sí àwọn tó jẹ́ pé wọ́n pa àti kírun Mẹ́kà kò sí nǹkankan ẹni tó pé tó wọ́n kírun wà á tà zaka wọ́n mọ́ yọ zaka ẹmọ́ gbọ́ Al-Qur'an òfin tó bẹ̀rẹ̀ wọ́n ní pé wa lam yakhsha illa Allah tó pé kò tó wá pàyẹ ẹnìkankan jù táni lọ Allah tó pé kò bẹ̀rù ẹnìkan kìí sí máa mú kírun fáwọn èèyàn mọ́sáàsí ó sì ń forí balẹ̀ fún nǹkan mi àti rírí mọ́mù tí ò ní forí balẹ̀ àti rírí orí ìròrí kalẹ̀ ó sì kúrò fáwọn èèyàn àbìtọ́ tí a máa lò ohun iṣẹ́ kò ní sẹ́rí tí ó ní lọ́jọ́ Ọlọ́run ọba àwọn ìmọ̀mù aláṣẹ̀dànù ni wọ́n Ọlọ́run ní sí abẹ́ aláṣẹ̀dànù ni wọ́n alálẹ́kọ̀ọ́bá ìmọ̀mù ọlẹ́bọ kò ní forí kalẹ̀ ó sì kúrò fáwọn èèyàn yọ orí ìrò kalẹ̀ táwọn èèyàn fi kíyèsí pé ìmọ̀mù forí kalẹ̀ orí ìmọ̀mù ní kalẹ̀ wọ́n sì tún kírun lẹ́yìn rẹ̀ ta ló fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ká bá sọ yóò kú ni àbìtọ́ tí a máa lò wọ́n ti lé ẹgbẹ́jẹ̀ wọn súnmọ́ mọ́sáàsí ojú ó ti ẹ̀yìn àdúgbò àdí pé ojú yóò ti ẹ̀yìn ọ̀nà Ọlọ́run tẹ́ ẹ̀pẹ́ mùsùlùmí máa káànà àní ọ̀tọ́ ní sẹ́ẹ̀ ètò ọ̀dára ń fàyè gbà nítorí káàmù bá ti bẹ̀rẹ̀ òyìnjú ẹ̀ ẹni tí èsà mọ́sáàsí àgbọ̀dọ̀ súnmọ́ bẹ́ẹ̀ ìrìn àti kójà jẹ́ máa mú àbìtọ́ tí a máa lòun ẹni ó ti níṣẹ́ búrọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́ lò ní gbàṣẹ́ rẹ̀ kókú báyìí kọ́wọ́ náà ni tí ọ̀bá ti túbá àwọn tó àgbà tó máa tìwájú ẹjá sọ́ra o Ọlọ́run ní sáà náà láti dànú o Al-Qur'an sọ pé lam yakhsha illa Allah kí ló ti àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà àbáwọn apá kan lè máa mú àbáwọn apá kan àwọn èèyàn tí ń kírun tí wọ́n tó ń ṣẹbọ o ní pé lam yakhsha illa Allah wọ́n ń bẹ̀rù pé àwọn òtò bẹ́ẹ̀ ìyá kíní kan àwọn ìyá kíní kan àwọn bàbá kíní kan àwọn ọ̀gá kíní kan wọ́n sì kíní kan sáwọn wọ́n fi à ń ṣe lọ́hun àbẹ̀tọ́ tí a máa lò òun mọ́jẹ̀ọ́sẹ̀ tí ẹ náà bàjẹ́ ọmọ ìyá mi Al-Qur'an lọ sọ lè fún wa wípé lam yakhsha illa Allah ẹni tí ó jẹ ìmọ̀sáàsí olóòrìn tó jẹ́ pé kọ̀ páyẹ nìkan jù tání lọ Ọlọ́run nìkan lọ ẹjá wo bẹ̀rẹ̀ ọmọ ìyá mi o
ibi wàhálà ti ń dọgbó ààyè àwọn tí mọ́lá sì kan pa ni wọ́n sì kíní kan pa ni ìmáàmù wọn bá àdó lọ́wọ́ rẹ̀ kíní kan àfáà wọn bá oúnjẹ lọ́wọ́ rẹ̀ àfáà kíní kan ń pé àwọn ìlẹ́sẹ̀ lásán o òkà burúkú kan ń bẹ lọ́wọ́ àwọn o ìtọ́fà náà nù walamu yakhsha illa Allah àwọn òfin tó lọ́lọ́ nìkan wọ́n ní nǹkan mi tẹ̀yàn tó ń bẹ̀rù lọ́pàá kọ́mọ́ sí àǹkẹ̀fẹ̀ rí o wọ́n gbé wá káàsá kúlá ìkà ìyàkó nà mínà lè mọ́ tàdí àwọn ẹni yìí tí ń kírun tí ń yọ sàká tí ń gbọ́lọ̀ wà fún àgbọ́ tí ń gbọ́jọ́ àríkíábẹ́jọ́ kéjì ọgbẹ́ ní gbọ́ tí wọ́n tó gbà nǹkan kan gbọ́ pé àwọn máa bẹ̀rù nǹkan kan yàtọ̀ sọ́lọ̀ bàṣọ́ àtàlá àwọn ẹni yìí nẹ́wà náà tí ń mọ̀ náà ó lọ sí àmọ́ wọn o ẹ máa gbé ẹmọ ìyá mi tá fi parí ọ̀rọ̀ yìí ẹ̀kọ́ náà fẹ́ parí ọ̀rọ̀ ó ní pé sókè ìtàn sọ ń bẹ̀ ní pé ẹja tó ń sí kọ́lẹ́tà lè hajj àìmọ́ ìtàlẹ́ masjid al-harami kàmí ní amana billahi wal yawmil akhir la yastawuna inda Allah alùpàdé ìtumọ̀ rẹ̀ tí ó fi yé wa ni wípé a máa ráwọn ẹlẹ́bọ tí wọ́n jẹ́jẹ̀ máa mọ́sáàsí a máa ráwọn olóòsà tẹ́kí wọ́n máa ṣe méjèèjì pọ̀ wọ́n mọ̀ pé kíní kan Ọ̀rúnmìlà àbí kíní kan gbàsígbà ọdún lè yóò tó mọ kíní kan àwọn sáà máa jagun ẹ̀mọ́ra wọn alùpàdé pé àwọn náà sọ fojú wọn pé ẹ̀yìn àwọn kíní anímọ̀ kọ́ mọ́sáàsí kíní gan kódà ọkọ̀ tí lè mọ́mù ń lò anímọ̀ gbé mọ́tò méjì fún lè mọ́mù kódà wọ́n ti kọ́lé kíní kan wọ́n sì kíní fáwọn lẹ́yìn ní àwọn ọmọ orúkọ wọn tọ́jú wọn ẹ̀kọ́ á ní pé ṣé wà á fún pé tẹ́ ń kàún iṣẹ́ rẹ̀ lásán ni tẹ́ ń fi ń kọ orí òfurufú tí ò rí bi dúró torí pé ntọ́jẹ́ bí àgbékọ́ tí tẹ́ fi iṣẹ́ rẹ̀ ńkọ́ kò sí kéde ìmánì billahi ò sí ọ̀pá nìgbẹ́ wọ́n fi wéra wọn ẹni tó pé wọ́n ọgbọ́n gbọ́ tí kírun tó ń sin náà bó ti lágbára mọ́ ọ̀sán ju ẹni tẹ́ pé náwó ọ̀rọ̀ mọ́tò ó sì kíní kan ó ń kọ́ ìmárùn ọmọ kàrọ̀ lọ́dún ètí kí ìmárùn ọmọ kàrọ̀ lọ́dún tí ọ̀gbọ́n gbọ́ tó gbé ẹbọ lọ́wọ́ àṣìdànù ní í ṣe àgbọ́n sọ pé kí ni wàá fi tó ṣe àmọ́ lò ó ní òṣèré ìgbésẹ̀ ti bàjẹ́ kì bá máa fálágbé lówó kì bá máa fún ní olè mọ́mù ní nǹkan ọlọ́run nípò òní gbaṣẹ́ rẹ̀ kí ló fà á ẹbọ tó mú mọ́ ló fi jẹ́ pé ọmọ ìyá mi ọ̀rọ̀ ẹbọ yìí baṣẹ́ jẹ́ ni o tí èèyàn bá yege níbi tawhid gbólóhùn ìmọ́lọ̀ ọba súnmọ́ta lọ́kan tọ́bọ́lọ̀ ọba súnmọ́ta lọ́kan tí ó ṣe ń tọ́jú mẹ́bọ sọ́lọ́run ọmọ kò rí ire o irú ẹni bẹ́ẹ̀ ni ìjọba mọ́sáàsí irú ẹni bẹ́ẹ̀ lẹ́ni tọ́ mọ̀nà irú ẹni bẹ́ẹ̀ lẹ́ni ọlọ́run àmọ́ yàtọ̀ sí aburú ní bẹ́ẹ̀ díẹ̀ o lọ́wọ́ kò ní sálẹ́ lẹ́bọ o lọ́wọ́ yóò sànú kọ̀ọ̀kan wa o lọ́wọ́ kó sànú wa o Allahumma ansur al-islam wal muslimin ya hayyu ya qayyum bi rahmatika nastaghith aslih lana shunana kullaha wa la takilna anfusana tarfata 'ayn aqim as-salah